Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run, àánú Ọlọ́run, oore àti ẹ̀jẹ̀tàn Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá wa gbé. Allahumma àmín. Àwọn fọ́nrán kan lọ lórí àgbàgbé lórí social media. Òun ló fà á tí mo fi gbé fọ́tò Saheed Òṣùpá sí ojú fọ́nrán yìí nípa wípé ó kọ orin kan. Ó sọ wípé tó ń bá jí láàárọ̀ Ifá òun lòun máa ń kọ́kọ́ forí balẹ̀ fún, Ifá òun lòun máa ń gbọ́lá fún. Wọ́n ń tàn ẹ́, wọ́n ń sọ pé kó wá gbẹ̀sìn, kó wá máa kírun Kùránì kan, irọ́ lásán tó yin mọ́. Ọ̀rọ̀ yìí wá ń ta àwọn kan lára. Ẹ dákun nítorí t'Ọlọ́run, kí ló tó ń ta yàn lára? Kí ló tó ń ta yàn lára? Ẹni tó bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala tó bá gbọ́ yé kò tí ẹ̀ ní jẹ́ nǹkan kan lójú ẹ̀ rárá. Nítorí pé ẹ̀yin lẹ bàbàrà wọn, ẹ̀yin lẹ rí wọn gẹ́gẹ́ bí èèyàn. Ṣé ẹ rí ẹni tó bá máa ti ẹ̀sìn Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò fi orin kíkọ lẹ̀ ni. Pọ́ìntì àkọ́kọ́ nìyẹn. Ṣé ẹ mọ ohun tó fà á tó fi jẹ́ pé ó dìgbà tí wọ́n bá fi orin tí wọ́n ń kọ yẹn lẹ̀ kí wọ́n tó lè focus lórí títọ́ Ọlọ́run? Nítorí pé ẹ lè gbọ́ lẹ́nu ẹ̀ lénìí wàkọ́lá rọ̀bùkà lílímàláyì kàtún ìníjà ìlú fìlẹ̀ àríjì àlífà kó kọ́ lénìí kó tún débì kan lọ́la. Kẹ́ ẹ rí pé ẹni tó kọ̀ yẹn ń bí lénìí kó débì kan lọ́la kó tún wọ́n máa kọ Ògún o onírè ọkọ yá o, Ògún o onírè ọkọ yá. Kó tún débì kan lọ́la kó tún sọ pé egúngún bàbá mi òun á dún bí igún, òun á fọhùn bí ìgbàlẹ̀, òun á ṣe kinní kan. Kó ṣe bẹ́ẹ̀ lọ́la. Olórin ni, olórin òun ni. Ọlọ́run ọba ò kọ̀nsídà wọn gẹ́gẹ́ bí ẹni tó wà lójú ọ̀nà. So àwọn tó jí ọ̀rọ̀ yé wọn ò rí olórin gẹ́gẹ́ bí ẹni tó wà lójú ọ̀nà àyàfi ẹni tó bá pa orin tó ń kọtì. Ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ mi tí mò ń sọ yẹn ó lè máa ta yín létí. Allah subhanahu wa ta'ala ó sọ nínú Quran, Suratu Shu'ara, Quran 26 verses 224 to 226. Ọlọ́run bá ní wọ́n ṣu'ara'u àwọn akọrin. Yattabi'uhum wa alghawun. Ọlọ́run bá ní àwọn tó ti sọnù, àwọn tí wọn ò mọ nǹkan tí wọ́n ń ṣe náà máa ń sọ pé olórin kan, èmi fáànù olórin kan. Mo like gan, mo like kí n máa gbọ́ Òṣùpá gan tí bá jí láàárọ̀. Ó mọ ohun tó ń ṣe ni, ìwọ gangan ló mọ ohun tó ń ṣe. Ọlọ́run bá ní wash-shu'ara yattabi'uhum al-ghawun. Àwọn tó sọnù ló ń tẹ̀lé wọn, àwọn tí ẹ̀sìn wọn ò yé wọn ló ń sọ pé fáànù mi ni olórin. Olórin kan jò ní tó jẹ́ ìkejì ẹni tí à ń sọ̀rọ̀ yìí. Nígbà tí pásítọ̀ kan sọ pé ó fẹ́ kú, nǹkan kan máa ṣẹlẹ̀ sí. Ńbo ló padà lọ? Ṣèbó ń lọ Umura. Kí ló tí ò gba ọ̀nà Umura lọ kó lọ bẹ Ọlọ́run ọba? Ṣèbí pásítọ̀ yẹn tó padà wá tó sọ pé gbogbo nǹkan tóun ní kó ṣe ó ti ṣe. Ẹ dẹ̀ ń disturb ara yín. Ẹ máa táàgì wa lórí àwọn fídíò irú àwọn eléyìí. Àwọn eléyìí ò lẹ́sìn rárá. Ọlọ́run ọba ní alam taro, ṣẹ́yìn fún ara yín ṣe rí ni pé annahum fi kulli wadi yahimun. Ẹ mọ̀ wípé gbogbo ibi tí wọ́n bá lọ náà ni wọ́n máa ń change. Tán bá dọ́dọ̀ aláwo wọn kọ àwo, tán bá dọ́dọ̀ onífá wọn kọ ifá, tán bá dọ́dọ̀ ọlọ́pẹ̀lẹ̀ wọn kọ pẹ̀lẹ̀, tán bá dé tẹ́yìn mùsùlùmí bá pè wọ́n kọ́, tán bá débi ìyàwó wọn kọ́, tán bá dé ṣọ́ọ̀ṣì wọn kọ́. Fi kulli wadin, gbogbo ibi tí wọ́n bá ń lọ ni wọ́n ti máa ń change. Ọlọ́run bá tún wá ní wa annahum, àwọn tá à ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí yaquluna ma la yaf'alun. In tí wọn ò lè ṣe ni wọ́n máa ń sọ, wọ́n máa ń forin wọn sọ. Wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ ní tí wọn ò lè ṣe. So tẹ́ ẹ bá gbọ́ irú ẹ̀ lẹ́nu Saheed, ẹ wo àwọn ni àáfàá rẹ̀. Àwọn wo làáfàá tó gbà fún? Àwọn wo làáfàá tó ń tẹ̀lé? Àwọn wo làáfàá tó mú gẹ́gẹ́ bí èèyàn gidi? Àwọn wo tó bá ṣe pé àwọn àáfàá gidi ni tó wà lójú ọ̀nà títọ́ Ọlọ́run àti súnà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam wá sí tí wọ́n máa ṣe fún ni pé má kọrin mọ́, wá nǹkan míì ṣe. Àbí tó bá máa kọrin má lùlù sí mọ́. Ìtọ́ máa sọ fún nìyẹn.
wọ́n á wá sọ wípé tí ẹ bá fẹ́ kí ó fi orílẹ̀ kí lẹ́ni kó máa ṣe ṣe bóun ní tí ó máa ṣe náà rèé ìyẹn bẹ́ẹ̀. ẹ̀yin àáfà oníjàlábí ojú yín rà, èmi yìí fẹ́ sọ̀rọ̀ sí àáfà oníjàlábí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ẹ pẹ̀lú àwọn tó ń da ayé rú, ẹ pẹ̀lú àwọn tó ń ba ayé jẹ́. ẹ̀yin lẹ máa bọ́ sójú kinní yìí kí èèyàn nínú Ramadan, àáfà oníjàlábí kan nínú Ramadan tó sọ fún wa, tó sọ nínú Ramadan nínú ààwẹ̀, ẹ wá ń bú Saheed, ẹ ń sọ pé Saheed ń sọ̀rọ̀ ọ̀pẹ̀lẹ̀, ń sọ̀rọ̀ ọ̀fà. Kí ni Saheed bá sọ? Kí lẹ fẹ́ kí Saheed sọ? Kí lẹ fẹ́ kí Saheed sọ nígbà tí àáfà nínú Ramadan tó ń ṣe wáàsí níbì kan tó bá ní wọ́n sọ pé o wà nínú ààwẹ̀, òun á ní kó má wẹ ọṣẹ, tó bá ṣe pé ọṣẹ ló ń lò tó ń jẹ́ fún ẹ má wẹ̀ o nínú ààwẹ̀ o. àáfà ló sọ bẹ́ẹ̀. tó bá ṣe pé gbẹ́rẹ́ lòún sí o má torí ààwẹ̀ tó bá lọ fílẹ̀ ayé ẹ̀ bàjẹ́ ní àáfà ló sọ bẹ́ẹ̀ o. ẹ wá ń sọ̀rọ̀ Saheed. àáfà yẹn ń kọ́ ẹni tó mọtọ lọ́wọ́n bá tó sì ń fagbá ọlọ́wọ́n bá yá. ọ̀rọ̀ tí Saheed sọ, ọ̀rọ̀ Saheed ò jẹ́ nǹkan kan torí pé olórin ni Saheed. àáfà tó sọ yẹn ń kọ́ abẹ́yìn ò gbọ́ nínú Ramadan ni níbi tí àwọn àáfà ti ń sọ wípé ẹran tí ò léegun nínú ara, ibi tí ò léegun ó ní tí wọ́n fi máa ń ṣe. ṣẹ́yìn ò gbọ́ ni? ṣẹ́yìn ò gbọ́ pé ẹnu àáfà ló ti jáde ni? ṣé ẹ gbọ́ ni? kí ló ń ṣe wá? mélòó làwọn àáfà oníjàlábí nínú àwọn èèyàn tí wọ́n bá lọ sọ́dọ̀ wọn tí wọ́n máa sọ fún pé lọ máa gbá mọ́ṣáláṣí, tó bá ti ń gbá mọ́ṣáláṣí bùkátà ẹ̀ bíyá. tó bá lọ sọ́dọ̀ àwọn ní white garment, wọ́n máa ní kọ́ lọ́rọ́ white garment ni ẹ wá ṣe ìgbélé, wọ́n kàn ń sùn ńlẹ̀ ńbẹ̀ ni o. tó bá ń sùn ńlẹ̀ ńbẹ̀ wọ́n á ní kọ́ máa ṣàdúrà ìṣẹ́jú. ọjọ́ wo lẹ́yìn sọ bẹ́ẹ̀ pé kọ́ wọ́n máa sun mọ́ṣáláṣí, kọ́ máa ṣe é ṣèké fáàrù pọ̀ lọ́wọ́n bá máa bí àbùkátà wọn. ẹ sọ bẹ́ẹ̀ fún wọn, ńṣe lè máa júwe ọ̀nà bí wọ́n máa ṣe gbẹ́bọ fún wọn. ẹ wá ń sọ̀rọ̀ Saheed Òṣùpá, ẹnu yín wọ̀ nínú ọbẹ̀ bí ọbẹ̀ ńlá. ẹ lẹ́nu láti bú nítorí wípé láìní tẹ́ ẹ wà náà ló sọ òun di bẹ́ẹ̀. ó ń bá yín rìn, ṣẹbẹ́yìn làáfà rẹ̀, ṣẹbẹ́yìn ló máa ń pè ní gbogbo ìgbà kí lè bá a sọ. ìjẹ́ ẹ pé sójú ọ̀nà títọ́ lọ́hùn, ìjẹ́ ẹ sọ òdodo ọ̀rọ̀. ọjọ́ wo lẹ fẹ́ òdodo ọ̀rọ̀ báwọn èèyàn sọ̀rọ̀? kó mówó wá lẹ máa ń sọ, mówó wá ni ó ti wá mówó wá ń sìn, ó ti wá sọ fún yín sìn pé ìrun yín tẹ̀ ń kí, Kùránì yín tẹ̀ ń gbé yín mú sí. kò dẹ̀ yín mú sí Kùránì tàwa o, kò yín mú sí ìrun ti tàwa o. ẹ̀yin tí ẹ jọ wà ní o, torí pé ó mọ̀ pé ìrun tẹ̀ ń kí fèèkì ni, ó mọ̀ pé Kùránì tẹ̀ ń gbé fèèkì ni, ó mọ̀ pé kọ̀ọ̀rọ̀ yín tọ́lọ́wọ́n bá expose ẹ̀ aburú lẹ̀ ń ṣe nínú kọ̀ọ̀rọ̀, ẹlẹ́bọ ni gbogbo yín. ẹ wá ń lẹ́nu Saheed. ọlọ́wọ́n ọba jọ̀ọ́ ṣàánú wa, ọlọ́run má jà sọnù. Saheed Òṣùpá, oòrùn tí ń bẹ lókè taṣọ gbẹ, oòrùn tí ń bẹ lókè taṣọ gbẹ. tó bá ní o mọrin kọ, ó mọrin kọ tó Àyìndé o. Barrister ó kú tónítóní, ó lọ látìgbà tó ti lọ àti ìrẹni tó ń lo irú style yẹn tó lò ó tó jáde bẹ́ẹ̀. máa rántí o, kullu man alayha fan, gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ayé yóò padà tán. tó bá ń jọ ẹ́ lójú wípé nǹkan tó mọ̀ ṣe Ifá kan ló fún ẹ, ẹni tó jogún Ifá ńkọ́ ó kù, ẹni tó ní Ifá kù ká tó wá sọ pé ìwọ náà tó jogún ẹ. subhana rabbika rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin.